Adeyinka ọmọ àgàngbò ọlọ́tà ọmọ ẹ̀bùkú ìlú Ìlara ọmọ ẹni tí gbẹ̀dú ń kì kó tó kí ọba kú ayẹyẹ ọdún àṣèyí ṣàmọ́dún. Adeyinka kú ọdún o kú àṣẹ onílé fi yí bá gbà lọ bàbá wa ọmọ eléńsí àwòdùn joyè òyìgì yìgì ò ṣe fàtú nílé bàbá tó bí ọ ní ọmọ ọ̀kárágórí ìrókò ojú ọ̀dẹ́dà o. Àwọn bàbá rẹ ni wọ́n ti òjébó lóòṣà lọ́wọ́ òkú bàbá ńlá bàbá ẹni tí ó bọ̀ ṣebí nínú ilé àwọn bàbá rẹ tó bí ọ ní ọmọ ní ọ̀gbágbá wọlé òkà ti yọ nǹkan sẹ́ríbi ti wọlé nínú ilé àwọn bàbá ẹ̀yìn tó bí yín ní ọmọ ẹlẹ́kùn olùjì ọmọ àfàgbà obì tọrọ ṣebí nínú ilé àwọn bàbá rẹ tó bí ọ ní ọmọ ní Adeyinka ò gbéra àwọn lẹ́kọ̀ọ́ dìde ọdún ẹ̀ lóde o. Ọmọ akínní ọ nínú ilé àwọn bàbá rẹ tó bí ọ lọ́mọ ọmọ adélé mẹ́rin ọmọ afẹ́rẹ́gẹ́dẹ́ sọ̀rọ̀ o ṣebí nínú ilé àwọn bàbá rẹ tó bí ọ lọ́mọ ní òrìṣà òkè níjẹ́ òfin yìí dágbére fáyé ó ní fi yìí sòpin bàbá wa ọmọ afẹ́rẹ́gẹ́dẹ́ gbóhùn ọlọ́run àjùmọ̀bí òkọta àánú o ṣebí nínú ilé àwọn bàbá rẹ tó bí ọ lọ́mọ ní alára ní dára alẹ́ ẹni obìnrin kò lọ́nà tó bú ẹkùn o ó ní bí òjò ọkọ ẹni ṣebí àti ìjọ lọ́rọ̀ ẹni àwòfẹsẹ̀ kọ́gbà òkú ọdún o ọmọ ọ̀dọ̀ tẹ́rin ṣebí nínú ilé àwọn bàbá ẹ̀yìn ni ọmọ erin tí òbí méjì ṣebí nínú ilé àwọn bàbá rẹ ni ọmọ afọbajẹ nílùú Ọ̀tà bàbá Mubaraku kú ọdún o bàbá Aliya kú ọdún bàbá Abdulsalami kú ọdún o òkú àṣeyẹ ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí ọmọ àgbẹ̀ bí ayé o ọmọ àgbẹ̀ bí ayé ọmọ àgbẹ̀ bí ọ̀run bàbá yín gbẹ̀ bí ilé tó tún lọ gbẹ̀ bí òde bàbá yín gbẹ̀ bí ewúrẹ́ tán ó lọ gbẹ̀ bí àgùntàn oṣù àkẹsánmọ́ lọ́kọ̀ tó ní ìṣẹ́rí wá gbẹ̀ bí mi ẹni bàbá yín bá gbẹ̀ bí òun ní jáwé àbíwẹ́rẹ́ o òkú ọdún òkú àṣeyẹ Alhaja Fúnkẹ́ òun ló ní kí n bá ọ délé bàbá rẹ aya tó mọ iyì ọkọ ṣé bí ìrètè nílé bàbá rẹ òkò gbogbo ilé àlàkẹ́ ọmọ àjíbọ̀rọ̀ tó ní gbàjà òkò wẹ́kú ìdí ẹ̀ wẹ́kú àjísọ́lá nìyẹn ọmọ òjúgbé